siwo 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 ọba maga tọpẹ iṣẹ báyìí retí àwọn yọmọ màdòwé àwọn báyìí retí àwọn yọmọ màdòwé 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 àwọn ọba maga tọpẹ iṣẹ iyima olórí àìsọsà ẹwà ìnúpọ kíva ọbẹ múnyàgbé ẹwọpá ẹyìnfà ẹyà ẹ bàbá wẹsẹ ìmọ̀nù fíọ́kì manẹ́tò ọmọnù yàwọ̀ bímọ àmàdókù ẹ̀rọ̀wọ́ jẹ́ni bí ní mo fi ìsókù ẹ̀rọ̀wọ́ bá ma màwẹ́ ìmọ̀nà àti àkíyàkù ẹ̀ tí a wò màgò ẹ̀rọ̀wọ́ màkàkàbọ̀ rọ̀wọ́ ọ̀sìn mànyẹ́ ẹ̀rọ̀ ńdá ẹ̀gbọ́ ẹ̀fọ́n ẹ̀rọ̀ bá ma rọ̀wọ́ yìí síwó 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 ọba ma gàtọ́ pé iṣẹ́. Amieno ye uwe o ọba no mi ọba no soba ye amieno ye bigesu amieno ye. Iyima olórí àìsọsà ẹwà ìnúpọ gíva ọbịọmọmọ ni máa wò ẹdọ gọgọ ẹnìkà gọgọ ọba gàtọ́ pé iṣẹ́.